Aláròyé máa wí o. Ìwọ́de ìfẹ̀hónúhàn àwọn olùwọ́de kíná bọ olú ilé ẹgbẹ́ APC ní Jigawa. Ọ̀nà ọ̀tọ̀ làwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Jigawa gbé ìwọ́de ìfẹ̀hónúhàn tó bẹ̀rẹ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 yìí gbà ní tiwọn. Tààràtà ni wọ́n mórílé olú ilé ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sì sọná sí láì gbèsùgbẹ̀gbà. Gbúrúgbúrú ni ilé ọ̀hún jó nítorí pé kò sáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná agbègbè náà tó lè tètè bá wọn pa iná ọ̀hún lásìkò tó fẹjú hẹhẹ. Lójú ẹsẹ̀ tí èyí ti wáyé ní ìkọlù kọgbà ti bẹ́ sílẹ̀ láàrin ìlú táwọn aráàlú ọ̀hún sì ń sá àsálà fún ẹ̀mí wọn, pàápàá jùlọ pé káwọn ọlọ́pàá má fọwọ́ òfin mú wọn fóhun tí wọn kò ṣe. Títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí, àwọn agbófinró ìpínlẹ̀ náà kò tíì sọ pé àwọn ti rí lára àwọn ọ̀dọ́ tí wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún mú. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.